Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Bóyá ṣe fẹ́ fi bàbá yín ṣẹlẹ́yà yẹn Ọlọ́run wò mí lọ. Ẹ ti mọ̀ pé kò sẹ́ni tó lè mọ̀ ọ́ pọ̀ bí ọlọ́mọ. Àyìndé Akínsànyà, my brother, chairman gbogbogbò, èmi ni mo lè kí. Ẹ má bínú. Mr. Láti náà lè kí náà certain percentage. Musiliu Olúọmọ, Àyìndé Akínsànyà, ọmọ alálùbáríkà. Tàbá wà l'Amẹ́ríkà ti bá ń sọ fáwọn èèyàn máa ní inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti ń jáde. Gbogbo Òṣòdì tó ṣe wọ̀nyí pátá ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun bẹ̀rẹ̀. Ọlọ́run ọba láàánú jùlọ kò ní jẹ́ kó padà já wálẹ̀ lágbára Ọlọ́run. Torí bẹ́ẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run gan. Àwa ti ṣe ogun jìnnà, ẹ má rìkọ́ọ̀dù ẹ̀ o. Kí lẹ sọ sá? Èmi àtàwọn boys mi á ṣe ogun jìnnà. Èwo nu wọn? Ẹ̀yin boys mi. Àwọn wo ń bẹ̀? Ṣé ti jáwọ́ ni? Àwọn ṣẹ́kàṣẹ́pẹ̀ sí. Àmọ́ Ọlọ́run lẹ́ni ìgbẹ́kẹ̀lé. Ìgbà tá a jọ ń rìn ni mo mọ̀ pé Ọlọ́run ló gbẹ́kẹ̀lé, kò ní nǹkan kan wọ̀ sí Ọlọ́run ọba láàánú. Ìyẹn ló ṣe ń yọ nínú gbogbo ewu. Ibi ilé ni tó wá ó di pati mẹ́rin, including pati Ìyábọ̀ Òjó. Mo ní àbí kó dábẹ́kúta o. Kí ló fẹ́ kí n sọ tí bá délé? Wọ́n á ní mo súnmọ́ ẹ pẹ́kípẹ́kí àbí kó wà. Onígun pati mẹ́ta lẹ́kọ̀ọ́ ìkan lábẹ́kúta báwo mo fẹ́ ṣe àbí kó ṣe lé. Mi ò fún mi ní problem kankan. Àsìkò dáadé yìí, àsìkò owó ni. Ẹnu kan tó lè ṣe kí owó jáde. Owó jáde oṣù papọ̀ kájọ ní síta tó lè dòwó. Kíní kan wà tí mo fẹ́ kó wà lónìí. Kí ni bàbá? Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gboah TV is always the first to get there. So you just need to subscribe, unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gboah TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.